látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. aráàlú èrò ọ̀nà ẹ wá gbọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ló ń gorí afẹ́fẹ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ẹ̀dọ̀ kíyèdè lóríṣiríṣi. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. àwa la ní ìjìnlẹ̀ ọlọ́run ló fi rán wa. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Tùǹgbà FM 100.9. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ní Tùǹgbà FM 100. ọlọ́run bá ní wà láàyè wá wà. ọjọ́ alálùbáríkà jímọ̀ olóyin jímọ̀ aládùn jímọ̀ ìgbéga jímọ̀ dùnú. lánìkàmọ́ kí sùnmí àgbáńlá yìí pẹ̀lú gbólóhùn asàlámù aleykum wàràmùtúlá wàbàràkàtù aleykum salam wàràmùtúlá wàbàràkàtù. akójúmọ́ níbi tí gbogbo ta ti láǹfààní àti mọ̀ ń gbọ́ wa lágbára ọlọ́run ọba jímọ̀ aládùn ní tòní ó tún jẹ́ akópọ̀pọ̀ ṣinṣin láti bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ títí dàkókò yìí adúpẹ́ ọlọ́run tí ń tì wá lẹ́yìn làwa yín o gbogbo ẹ̀yin lólùfẹ́ wa níkan ní Tùǹgbà ẹ̀yin náà máa ṣe àjọṣepọ̀ ọ̀ní bàjẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ aláṣẹ àtòdarí kan ní Tùǹgbà dé sínú ẹlẹ́bìrà lórúkọ ọlọ́run ìròyìn bẹ̀rẹ̀ o iṣu bẹ́lẹ́bẹ̀ orí bùkátà fàgbẹ́ òkú gán tàjùbọ́ orí bùkátà fóníyàn àgbàdo tọ̀dànbọ̀ orí bùkátà fẹlẹ́pọ̀ mi bá délé ayé báyìí mo bá di bùkátà ọlọ́run ọlákìtàn adégòkè yín rèé o ìrìnàjò bẹ̀rẹ̀ lórúkọ ọlọ́run èmi nìkan kọ́ mo wà lórí ètò. bẹ́ẹ̀ ni atukọ̀ akábọ̀ sábàlá kejì jìnlẹ̀ nínú ìwé ìròyìn láti kọ́ ní Tùǹgbà 100.9 FM níbi tó jẹ́ pé ẹ̀fíìsì ní tiwa ọláyẹmí àkànlé lórúkọ tèmi. Fada Falo. ọkọ ya. tó according to kádàrá Nigerian Tribune ni mo gbá múlá ara tó. ìwé ìròyìn Vanguard ló àwọn wájú mi lówùrọ̀ tí. ó kì í bẹ̀rẹ̀ ìrìn àjò lójú ìwé kẹta ìwé ìròyìn Nigerian Tribune tó wà níwájú mi láàárọ̀ ti tòní níbi tí Yorùbá ti ń jẹ́ kó di mímọ̀ pé n tó dára ó ń fẹ́ àdúrà o ó ń tó kù díẹ̀ káàtó náà ń kọ́ ó ń fẹ́ àdúrà o bẹ́ẹ̀ sì rí àmọ̀ràn kì í pọ̀ jù láti lè má ṣe àṣìṣe ni o jẹjọ́ mọ̀ pé látàrí ìgbáradì fún ètò ìdìbò tí ó wáyé ní ìpínlẹ̀ Anambra ẹni tí ó jẹ́ ní àkọ́kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà mò ń sọ̀rọ̀ nípa alàgbà Muhammadu Buhari àwọn ni wọ́n mọ̀ pé àwọn ènìyàn lọ́gbẹ́lọ́gbà níjọ bí wọ́n ṣe ń pe àwọn ẹ̀ṣọ́ aláàbò sí pé àmọ̀ràn bẹ́ẹ̀ náà ni wọ́n ń pe àwọn aráàlú pé ẹjọ́ ìròyìn ìdìbò tí ó wáyé ní ọjọ́ kẹfà oṣù kọkànlá yìí ní ìpínlẹ̀ Anambra wọ́n ní pé àwọn fẹ́ kó jẹ́ onírọ̀wọ́rọ̀sẹ̀ kó má ṣe sí wàhálà kó má sí dàrúdàpọ̀ kó má ṣe sí làásìgbò nínú ètò ìdìbò náà o kí àwọn ẹ̀ṣọ́ aláàbò yára pé wọ́n ṣe iṣẹ́ wọn bó ti tó àti bó ti yẹ wọ́n ní kó má ṣe sí pé bóyá àwọn olóṣèlú ó máa lò wọ́n gẹ́gẹ́ bí irinṣẹ́ láti gbógun ti ara wọn láàrin àwùjọ o wọ́n ní kì í ṣe pé bóyá kí àwọn ẹ̀ṣọ́ aláàbò débẹ̀ kí wọ́n máa ṣègbè lẹ́yìn àwọn ẹgbẹ́ òṣèlú kan kí wọ́n máa sọ pé báwo tàwọn kan ṣe jẹ́ wípé kí wọ́n rí wípé wọ́n pèsè ètò ààbò tó fẹsẹ̀ múlẹ̀ ní tó jẹ́ wípé inú aráàlú gan ó dùn tí kì í ṣe pé bóyá a máa gbógun ti ra ẹni o bẹ́ẹ̀ kí wọ́n ṣọ́ra ṣe ní gbogbo tí wọ́n bá ṣe wípé ipa tí àwọn ẹ̀ṣọ́ aláàbò bá kó nínú ọ̀rọ̀ ètò ìdìbò náà wọ́n ní aráàlú ń rí wọ́n sì sọ nípa rẹ̀ o torí ẹ̀ àwọn ń bẹ̀ yín ni o àwọn ń rọ̀ yín ni o gbogbo ẹ̀yin ẹ̀ṣọ́ aláàbò ní ìpínlẹ̀ Anambra tẹ́ẹ̀kojú pèsè níbi ètò ìdìbò ohun tí ó wáyé ní ọjọ́ kẹfà oṣù kọkànlá ẹ̀yà ajé alákòyàwó ẹ̀ má gba owó kọ́bẹ́ ẹ̀ má gba àbẹ̀tẹ́lẹ̀ inú mímọ́ ni kẹ́yà fi ṣiṣẹ́ ìríjú ọ̀hún o gẹ́gẹ́ bí ọ̀kan òjọ̀ kan rọ̀ tí ààrẹ Muhammadu Buhari tí wọ́n ń sọ ẹni tí ó jẹ́ kọmíṣánná ọlọ́pàá ní àbí ẹni tí ó jẹ́ mínísítà tó ń rí sí ọ̀rọ̀ ìgbàgbọ́dọ̀ àwọn ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà alàgbà Mohammed Dinyadi òun ló ṣe sọ̀rọ̀ nígbà tó pakún ọ̀rọ̀ náà wípé tó bẹ́ẹ̀ bá náà wà níṣẹ́ ẹrú àwọn ò fi tọmọ jẹ́ o tí wọ́n sì tẹ́ pé ẹ wo ẹ̀yin ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n wà ní àkàtà wọn ẹ jẹ́ ká gbáyé ká ṣe rèé nínú ètò ìbò ọ̀hún ojú ìwé kẹta ló wà Nigerian Tribune lórúkọ ìwé ìròyìn náà. bùkátà ọlọ́run lójú ìwé kẹwàá níbi tí máa bẹ̀rẹ̀ àjẹmí lówùrọ̀ tòní nílùú Àdó Èkìtì mo gbà lọ́wọ́ níbi tí ẹ tó jẹ́ alága yẹn fáwọn apá gúúsù ìwọ̀ oòrùn tó wọ́n gbé ètò kalẹ̀ yẹn fún àtìlẹyìn ẹni tó jẹ́ olóyè Bọ́lá Ahmed Tinubu yẹn aṣáájú gbogbo ẹgbẹ́ òṣèlú APC fún èròǹgbà rẹ̀ láti jáde dupò ààrẹ nínú ètò ìdìbò gbogbo ọdún tó ń bọ̀ ní ọdún 2023 lè tọ́pẹ́ ní SWAGA 2023 ọ̀gbẹ́ni Dayọ̀ Adéyẹyè ó sọ lánàá yìí ó ṣe àṣọ lójú ọ̀rọ̀ pé àwọn gómìnà tí wọ́n tó mẹ́rìndínlógún ọ̀tọ̀ọ̀tọ̀ yẹn nínú ẹgbẹ́ àsìyẹ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ló jẹ́ wípé wọ́n ṣe àtìlẹ́yìn pẹ̀lú láti tẹ̀lé èròǹgbà ẹni tó jẹ́ ìfàkànjẹ́ gómìnà ìpínlẹ̀ Èkó yẹn olóyè Bọ́lá Ahmed Tinubu fún èròǹgbà rẹ̀ láti jáde dupò ààrẹ nínú ètò ìdìbò gbogbo ọdún 2023 Adéyẹyè lánàá òde yìí tó yí ó sọ̀rọ̀ di mímọ̀ níbi tó ti ṣe ìfilọ́lẹ̀ àwọn ìgbìmọ̀ fún àjọ ọ̀hún
tó ń ṣe àtìlẹ́yìn fún èròǹgbà yẹn ẹni tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Èkó olóyè Bọ́lá Ahmed Tinubu ó sọ ní ìpínlẹ̀ Èkìtì ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ẹ wò àwọn ìgbìmọ̀ táwọn gbé kalẹ̀ yìí ni wọ́n máa ṣiṣẹ́ takuntakun pẹ̀lú ìrídájú wípé wọ́n ṣe àtìlẹ́yìn pẹ̀lú gbogbo tó yẹ kó tọ̀ pátá ni wọ́n tọ̀ láti rí pèsè èròǹgbà àti ẹni tó fẹ́ jáde dupò ààrẹ ọ̀hún ó wá sí ìmúṣẹ lágbàtì ẹgbẹ́ òṣèlú APC ó wà ní inú àwọn ọdún o pẹ̀lú àwọn ìgbìmọ̀ ọ̀hún tó jẹ́ pé àwọn ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ lónìí ó wá sọ wípé nígbà táwọn ṣẹ̀ dé ìpínlẹ̀ Èkó láti gbé àsíá swagger sókè wọn ní ohun tó dùn mọ́ àwọn lójú ni wípé kókó báyìí lẹ́ni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Èkó yẹn Alàgbà Babájídé Sanwó-Olú ló wà lẹ́yìn àwọn tó ń ṣe àtìlẹ́yìn fáwọn pé ẹ wo ẹnì ìṣó lókè ẹnì ìṣó bẹ́ẹ̀ àwọn wà lẹ́yìn digbidigbi pẹ̀lú àjọ ọ̀hún tí ẹgbẹ́ kalẹ̀ láti fi ṣàtìlẹ́yìn fún èròǹgbà ìyẹn olóyè Bọ́lá Ahmed Tinubu láti jáde dupò ààrẹ ìyẹn nínú ẹgbẹ́ òṣèlú APC nínú ètò ìdìbò gbogbo ọdún 2023 ọ̀nà àgbìmọ̀tà ẹgbẹ́ kalẹ̀ yìí ó ní kódà lára àwọn gan làwọn ti máa yan gómìnà lára àwọn làwọn ti máa yan àwọn tó jẹ́ ààrẹ ọ̀hún ìyẹn ló tó kọjá làwọn máa ṣiṣẹ́ tọ̀ ọ́ lẹ́yìn ìyẹn láti rí pé ẹgbẹ́ òṣèlú ọ̀hún ó jáwé borí nínú ètò ìdìbò gbogbo ọdún 2023 ẹ fẹ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹ lọ sí ojú ìwé kẹwàá ìwé ìròyìn Vanguard tó jáde lówùúrọ̀ tòní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún níbẹ̀ lẹ́ ti máa bá pàdé. ọlọ́yin náà kàn ní òkúta ọlọ́run lò ìrìnàjò máa ń ṣe bẹ́ẹ̀ máa ń tẹ̀síwájú àkọ́dàrà ìwé ìròyìn Nàìjíríà Tribune tó wà níwájú mi ojú ìwé kẹrin tí mo ṣe sí báyìí o tí mo sì mú ròyìn tẹ̀síwájú ń bẹ̀ o níbi tí àwọn àgbà ọ̀jọ̀gbọ́n onílàákàyè ti ń jẹ́ kó di mímọ̀ pé oko kì í jẹ́ ti bàbá tọmọ kó mọ̀mọ̀ láàlá òkú bá ẹkú làákàyè ẹkú òye ọpọlọ máa ń jọba láyé ǹjẹ́ jẹ́ mọ̀ wípé àjọ tí wọ́n ní sí ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà mú sọ̀rọ̀ nípa INEC àjọ INEC tó jẹ́ pé gbogbo ayé mọ̀ sí the Independent National Electoral Commission INEC no ẹni tí ó jẹ́ alága gbogbogbò fún àwọn àjọ náà ní orílẹ̀-èdè Nàìjíríà mọ̀ sọ̀rọ̀ nípa ọ̀jọ̀gbọ́n Mahmood Yakub àwọn ni wọ́n mọ̀ tẹ́pẹ́pẹ́ ọ̀rọ̀ kan lánàá òde yìí níwájú àwọn ẹlẹ́gbìmọ̀ aṣòfin o níbi tí wọ́n àjọ̀gbọ́n Yakub Mohammed tí wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ pé ẹjọ́ nítorí tọ́lọ́run ọba o nígbà ìka tó bá tọ́ sí mú báyìí la fi rè mú àwọn ń bẹ̀yìn lórúkọ Ọlọ́run ẹ má jẹ́ àtànra wa jẹ́ ẹsẹ̀ ò ní gba iṣẹ́ ojúṣe bẹ́ẹ̀ lójú òsì ní gbaṣẹ́ ẹnu ṣe láéláé káfàdà wọ́n wòye wípé agbára kan bẹ tó yẹ káwọn ní lórí ọ̀rọ̀ ètò ìdìbò nílẹ̀ yìí tó ń gbogbo ó fi máa dáa tí ó fi máa dùn tí ìfọ̀kànbalẹ̀ ó fi lè wà lórí àwọn àjọ yìí láti àdọ̀ àwọn aráàlú wọn ní ṣùgbọ́n tí wọn ò bá yọ̀ǹda agbára ọ̀hún fún àwọn ìyẹn àwọn tó tún lágbára ju àwọn lọ wọn ní pé ó ṣeé ṣe kó ń gbogbo máa forí ṣánpọ́n kó sì máa dàbí ẹni pé bóyá àbí àpapọ̀ làwọn ń ṣe nínú ọ̀rọ̀ ètò ìdìbò orílẹ̀-èdè Nàìjíríà àbí ibo làwọn ń kẹsẹ̀ rè ọ̀jọ̀gbọ́n Yakub Mahmood ó kọjú sí àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà àti àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin ó ní ẹjọ́ àwọn ń bẹ̀yìn lórúkọ Olódùmarè ni o ó ní pé agbára tó dàbí ẹni pé wà lákàtà yín tẹ́ jẹ gàba lé lórí láti máa pàṣẹ lórí gbogbo tí ó bá ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ètò ìdìbò àti àwọn nǹkan ìgbàlódé tí àwọn ò máa ń lò yìí wọ́n ní ẹ yọ̀ǹda agbára ìdí ẹ̀ fáwọn náà ẹ jẹ́ káwọn ó ṣe bó ṣe ká ṣe kó ba lè rí bó ṣe kó rí bẹ́ẹ̀ bá fààyè gbà wá láti ṣe bó ṣe ká ṣe kó lè rí bó ṣe kó rí o àti pé bí ò bá rí bó ṣe kó rí a jẹ́ pé nǹkan ti mẹ́hẹ̀ nu àbùkù ohun ẹ̀tẹ́ yìí yé ó dá kóònù lọ́rùn gbogbo àwọn aláṣẹ lórílẹ̀‐èdè po torí náà ńkọ́ ẹ̀jọ́ o àwọn ń bẹ̀yìn àwọn ń ròyìn ni o àwọn mọ̀ pé alágbára ní alágbára láti ṣe bẹ́ẹ̀ bá fẹ́ ṣe alágbára láti sọ pé ò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ bá fẹ́ rí bẹ́ẹ̀ torí náà ṣùgbọ́n kó ká ṣe kó lè rí bó ṣe rí ohun gangan yóò mú orílẹ̀-èdè Nàìjíríà tẹ̀síwájú o ẹ jẹ́ káwọn kó àwọn nǹkan káwọn lo àwọn nǹkan ìgbàlódé ọ̀nà ìgbàlódé ẹ wò ṣe nínú ọ̀rọ̀ àwé àbádòfin tó dé ti ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́ yìí gbogbo iṣẹ́ tẹ́ ẹ ṣe ń bẹ́ ẹ fi kún pé agbára tó yẹ kí àjẹ INEC ó ní ẹ̀yọ̀ǹda rẹ̀ fún wọn o lẹ́rọ̀ ẹ wo ojú ìwé kẹrin ló wà according to kádàrá Nigerian Tribune lórúkọ ìwé ìròyìn ọ̀hún Ọláyẹmí Àkàndé ìròyìn bá wà lọ́wọ́ bùkátà Ọlọ́run lójú ìwé kẹrìndínlọ́gbọ̀n mo ṣí sí gbàrà yẹn nínú ìbéèrè Vanguard tó jáde lówùúrọ̀ tòní ìpínlẹ̀ Èkó mo gbà lọ́wọ́ níbi tí gómìnà ìpínlẹ̀ Èkó mo sọ nípa Alàgbà Babájídé Olúṣọlá Sanwó-Olú ọmọ àti ìrọ̀ gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Èkó wọn láti sáà àti àkókò yìí lọ ẹ̀ẹ́dà ìkúrò lọ́wọ́ àwọn tó ń tẹ ọmọlanke tó fi kólẹ̀ kó dọ̀tí káàkiri agbègbè àdúgbò láti máa fi kó àwọn èlò ìdọ̀tí tẹ́ bá lò nínú ilé yín sí ó ní ẹyẹ máa ṣàmúlò wọn mọ̀ lánàá ló sọ̀rọ̀ ìdímọ̀ níbi tí àwọn alẹ́nulọ́rọ̀ ti jókòó ṣe ìpàdé tí wọ́n pàkórí rẹ̀ ní àmúwọ́dọ̀fin clean up 2021 níbi tí ẹni tó ṣojú fún ìyẹn gómìnà ìpínlẹ̀ Èkó mọ̀ sọ nípa adarí fún àjọ àwọn tó ń rí sí kólẹ̀ kódọ̀tí ní ìpínlẹ̀ Èkó mọ̀ sọ nípa ọ̀gbẹ́ni Ibrahim Ọ̀dúnbòní
tí ó ti sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ẹ wo àfikáyà dẹ̀ kò lọ́wọ́ àwọn tó yẹ pé wọ́n jẹ́ àwọn ọmọ tó ń ti ọmọ la kékeré agbègbè àdúgbò láti máa lò wọ́n láti máa fi kólẹ̀ kó ìdọ̀tí wa ní lọ́wọ́ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tó jẹ́ ẹ tó ṣojú fún ìyẹn gómìnà ìpínlẹ̀ Èkó tó sọ lánà òde yìí ó sọ náà rẹ̀ ó ní nípa ṣíṣe àmúlò àwọn tó jẹ́ pé wọ́n kólẹ̀ kó dọ̀tí kiri àwọn agbègbè ni ó ló ti mú kí ọ̀pọ̀lọpọ̀ tó dùn mọ́ láti lè máa kó irun ìdọ̀tí wọn lọ dípò tí ẹ̀kọ́ fi máa ṣe àmúlò tó jẹ́ ti ìjọba ìpínlẹ̀ Èkó ó wá fi kún ọ̀rọ̀ rẹ̀ ó ní kò sí àǹfààní kankan tí irúfẹ́ àwọn tó jẹ́ pé kó èrò ìdọ̀tí wa lọ́wọ́ tẹ́ pé wọ́n lè ṣe fún ìdàgbàsókè ìpínlẹ̀ Èkó àti pé ọ̀pọ̀lọpọ̀ ibi tó ń dalẹ̀ ọ̀hún sí kì í ṣe ibi tó jẹ́ pé ó wà ní ibi tó bá òfin mu ó wá sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní ẹ̀wò ní báyìí a nílò láti máa ṣe tẹ̀lé pẹ̀lú máa ṣe àmúlò àwọn ohun tó jẹ́ ti ìjọba láti máa fi kó àwọn ohun èlò ìdọ̀tí wa dànù sí ní ìpínlẹ̀ Èkó ó ní fún ìmọ́tótó àti láti rí pèsè ìdàgbàsókè tó lọ́rùn bá ìpínlẹ̀ Èkó ẹ wo ọ̀rẹ́ pọ̀ ó jù bẹ́ẹ̀ lọ nínú ọ̀rọ̀ tó sọ lánàá òde yìí ni àmúwò ọ̀dọ̀fin ní Badagry níbi tí ìyẹn ìpàdé ọ̀hún ti wáyé pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ níbẹ̀ ní sọ di mímọ́ ẹ̀yẹ́ olùgbé ìpínlẹ̀ Èkó ẹ̀dẹ̀ kúrò lọ́wọ́ àwọn kólẹ̀ kódọ̀tì tó ń rìn kiri agbègbè tó ń ti ọmọ alákẹ́ káàkiri gómìnà ló sọ di mímọ́ lówùrọ̀ tòní ẹ lọ sójú ìwé kẹrìndínlógún ìwé rẹ̀ Vanguard tó jáde lówùrọ̀ tòní ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ yẹ̀wò níbẹ̀ tí máa bá pàdé yìí. bọ́lá ẹ̀mí àkànní o bùkátà ọlọ́run o lórí àjọ máa ń ṣe bẹ́ẹ̀ máa ń tẹ̀síwájú according to kádàrá ojú ìwé keje mọ́sálí ṣe sí ìwé ìròyìn Nigerian Tribune tó wà níwájú mi láàárọ̀ ti tòní o níbi tá ti ń jẹ́ kó di mímọ̀ wípé opportunity he lost it may not be regained o pé àǹfààní tá a bá rí tá a bá ti lè pàdánù rẹ̀ ó ṣeé ṣe kó má tún gba iwájú òde ẹni kọjá mọ́ o jẹjẹ́ mọ̀ pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ní pàtàkì lọ ẹni àkọ́kọ́ ńbẹ̀ mo ń sọ̀rọ̀ nípa gómìnà olóríire ìyẹn Ṣèyí ọmọ Mákindé fúnra ẹ̀ àwọn ni wọ́n máa ń jẹ́ kó di mímọ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ń jẹ́ kó di mímọ̀ pé ìpínlẹ̀ àwọn ti ṣetán báyìí o láti ṣe àmúlò àǹfààní ìtẹ́pẹ̀pẹ̀ okòwò ọjà ilẹ̀ adúláwọ̀ ní ìtọ́jẹ́ wípé yóò ṣe wá láǹfààní wọ́n láti lè jẹ́ kí ìpínlẹ̀ Ọ̀yọ́ kó kó ipa ribiribi láti rí wípé àwọn náà polongo kò kìkì ohun tí wọ́n ní tí ó ti lẹ́ pé ó lè tún fún wọn hàn ju bá tàtẹ̀yìnwá lọ láwùjọ wọ́n ṣe lálàyé pé àǹfààní ọ̀hún gbogbo tó jẹ́ àǹfààní nípa ọ̀rọ̀ ìtẹ́pẹ̀pẹ̀ ọ̀rọ̀ nípa ètò okòwò adúláwọ̀ yìí wípé àwọn ó ṣe àmúlò rẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láti lè jẹ́ kí àwọn náà kó ipa ribiribi àti pé yìí ó tún lè ran àwọn lọ́wọ́ láti lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ilé-iṣẹ́ kí àwọn tún lè dá sílẹ̀ o àti láti lè tún dá àwọn tó jẹ́ pé wọ́n tún lè jẹ́ pé wọ́n lè náwó lórí ọ̀rọ̀ okòwò láti lè mú kí ìpínlẹ̀ Ọ̀yọ́ kó gbòòrò sí dáadáa o gẹ́gẹ́ bí ohun tó ń bẹ nínú ìwé ìròyìn láàárọ̀ pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ lọ́lọ́kan òjọ̀kan níbi tí ẹni tí ó jẹ́ gẹ́gẹ́ bí akọ̀wé àgbà fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ní pàtàkì lọ tó dúró ti gómìnà Wágbámú alàgbà Táíwò Àdìsá níbi tí wọ́n ti gbé ń tẹ́ pẹpẹ ọ̀rọ̀ náà pé tó gómìnà ti sọ̀rọ̀ sẹ́ẹ̀ ifá ti fi sínú ó ti fọ́re ẹ wo ẹ fẹ́ mọ̀ nípa ròyìn ojú ìwé keje ìwé ìròyìn Nigerian Tribune tó jáde láàárọ̀ ti tòní ibẹ̀ gangan ló wà o. bùkátà ọlọ́run ojú ìkẹfà mo tún padà sí ìyẹn ìwé ìròyìn Vanguard tó jáde lówùrọ̀ tòní lọ́wọ́ kìtìntìnì níbi tẹ́ tó jẹ́ olùdámọ̀ràn lórí ọ̀rọ̀ ètò ààbò gbogbo ìyẹn fún ìjọba orílẹ̀-èdè Nàìjíríà mọ̀ sọ́nà pa General Babangana Monguno tó ṣe iṣẹ́ fẹ̀yìntì níbi iṣẹ́ ológun lánàá èdè yìí ó mà sọ di mímọ̀ oní tó jẹ́ adarí tuntun fáwọn alákatakítí ẹ̀sìn àwọn ẹ̀sùn kọ́kọ́ ohun tó rúkọ̀ rẹ̀ jẹ́ Malam Bako ọ̀ni ní ìkọ́ bí ọjọ́ méjì sẹ́yìn ọ̀ni àwọn ọmọ ogun elétò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ọ̀nà ọ̀nà ti dá ẹ̀mí rẹ̀ légbodò wọ́n lọ ti já okùn ẹ̀mí rẹ̀ ó wá pè àkíyèsí wọ́n tẹ̀bà nígbàgbé ẹni tó jẹ́ ọ̀gá àgbà yẹn ọ̀gágun ìyẹn fún àwọn òṣìṣẹ́ ọmọ ogun elétò ààbò orílẹ̀-èdè Nàìjíríà Lucky Irabor ó ti sọ di mímọ̀ yẹn nílé ìgbìmọ̀ fún àwọn oníròyìn nílé ìgbìmọ̀ aṣòfin ní ọjọ́bọ̀ tó kọjá pé àwọn ti gbẹ̀mí ẹni tó jẹ́ adarí fún àwọn alákatakítí ìyẹn tó jẹ́ pé alákatakítí ẹ̀sìn Abu Musab Albanawi wọ́n ní àwọn ti gbẹ̀mí rẹ̀ nígbà tí àwọn lọ kọjú ìjà sí wọn onígbà tí ó bẹ̀rẹ̀ sí ní bá àwọn oníròyìn sọ̀rọ̀ mú sọ nípa olùdámọ̀ràn pàtàkì gbogbogbò lórí ọ̀rọ̀ ètò ààbò ó sọ nílẹ̀ ìgbà tí wọ́n parí ìpàdé tó ní ṣe pẹ̀lú àwọn adarí lórí ọ̀rọ̀ ètò ààbò pẹ̀lú tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lánàá ilé tí ààrẹ Muhammadu Buhari tó léwájú fún níbi ìpàdé ọ̀hún òní ní nǹkan bíi oṣù méjì sẹ́yìn ó ń tẹ́ bá wo àkọsílẹ̀ àwọn òṣìṣẹ́ àwọn ọmọ ogun elétò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà
nàìjíríà ní apá gúúsù ní apá àríwá ìlà oòrùn tó jẹ́ pé àwọn oníwà jàǹdùkú ìyẹn àwọn alákatakítí ẹ̀sìn àtàwọn ẹ̀ṣẹ̀ òkọ́kù Boko Haram tí wọ́n ti ń dààmú ìgbé àlàáfíà àwọn ará ìlú níbẹ̀. ó ní tẹ́ bá wọn dáadáa àkọsílẹ̀ wọn àpò ọlọ́pàá àṣeyọrí ni wọ́n ti ṣe lè tún jẹ́ pé wọ́n ti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ rògbòdìyàn tó wáyé bẹ̀ kó lọ sí òkun ìgbàgbé àti wá sílẹ̀. lẹ́yìn èyí ló wá sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní nínú ẹni tó tún jẹ́ adarí ọ̀tún míì táwọn àjọ ISWAP yìí àwọn alákatakítí ẹ̀sìn lè jẹ́ pé wọ́n ṣètò yàn ó ní àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà ṣáà mọ̀ wọn ò gbọ́ ìgbẹ́rẹ̀ ọ̀nà tó tún mú kúrò nílẹ̀ ó ní ní báyìí o àárín àwọn alákatakítí ẹ̀sìn ọ̀hún ó náà ní wọn ògùn régè lórí wípé ta ló jẹ lórí ta ni yóò jẹ ẹni tó jẹ́ pé yóò tún gbélé ló ta ló tún fẹ́ kọ́ wọn náà ní wọn ògùn régè báyìí o wọ́n lè tún wá jẹ́ bí àǹfààní fáwọn ọmọ ìṣẹ́ ọmọogun orílẹ̀-èdè Nàìjíríà ilé elétò ààbò láti máa kọlù wọ́n sí láti máa rí dájú pé sẹ́ àníṣe orílẹ̀-èdè yìí àwọn yóò múnira fún yín láti máa dùn gbé fún yín yálà kẹ jáwé kó ní wáyé tàbí kẹ fún orílẹ̀-èdè sílẹ̀ ó níṣẹ́ gidigidi táwọn ìṣẹ́ ọmọogun elétò ààbò orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ṣe lọ́wọ́lọ́wọ́ rẹ̀ láti borí ìyẹn ẹ̀wọ̀n oníwà jàǹdùkú tí wọ́n dààmú ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ìròyìn pọ̀ ojú bẹ́ẹ̀ lọ o ẹ̀yin náà fẹ́ kà fún ara yín ojú ìwé kẹfà ní kẹlọ ìwé ìròyìn Vanguard tó jáde lówùúrọ̀ tòní ẹ̀kúnrẹ́rẹ́ yẹ o níbẹ̀ ń lólùgọ́ sí. bùkátà ọlọ́run o. ìjọba máa ń tẹ̀síwájú according to kádàrá o. ìwé ìròyìn Nigerian Tribune tó wà lọ́wọ́jú mi láàárọ̀ ti tò ní alágbẹ̀dẹ mi tó lórí lójú. àmì wà bẹ́ẹ̀ náà. ojú ìwé kọkànlélógún ìwé ìròyìn Nigerian Tribune nbẹ ni mo ti mú ròyìn tẹ̀síwájú. Yorùbá máa sọ̀rọ̀ kan tí mo fẹ́ fi ṣègbè lẹ́yìn ìròyìn tó kẹ́ka wọ́n ní pé bàbá tètè ti kékeré pẹ̀ka ìrókò báyìí bó bá ti ṣe tán ẹ̀bọn ni ó máa gba Yorùbá ẹ̀kú làákàyè o. jẹjẹ mọ̀ pé lórí làásìgbò àdójúkọ ti COVID-19 tó mílẹ̀ ayé lògbòlògbò bí ojú ẹ̀rùn tó yẹ kó gbáyé fúnra gidi ní ètò ìpò kan orílẹ̀-èdè Nàìjíríà gbọ̀ngbọ̀ngbọ̀n àwọn àjọ World Health Organization tá a mọ̀ sí WHO wọ́n mọ̀ sọ̀rọ̀ kan láàárọ̀ ti tòní o wípé jẹjẹ mọ̀ pé àwọn orílẹ̀-èdè kan bẹ tó jẹ́ wípé ìṣẹ́ bá wọn múlẹ̀ bí ẹ̀gbẹ́ ṣu ni o tó jẹ́ wípé ìṣẹ́ dáṣọ ró wọn débi pé agbára wọn ò ká nǹkan kan láti ẹ̀ ti sọ pé bóyá àwọn lè fi jọra àwọn kúrò lọ́fìn àwọn lè gbára àwọn kúrò nínú làásìgbò bí àwọn ṣe du ẹ̀mí ara wọn nítorí náà ńkọ́ wọn ní kí ẹ rí ọ̀rọ̀ nípa làásìgbò COVID-19 tó ń báyé fínra wọn ní pé ó ṣeé ṣe kó jẹ́ pé ó ré kété tó ń bọ̀ sí ọdún 2022 látàrí wípé kò sí ìtọ́jú ara ẹni papọ̀ lẹ́ẹ̀kan náà pé ká ní ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè ní agbára láti sọ pé bóyá wọ́n ti fẹ́ ra gbogbo egbòogi ìyẹn vaccine tá a fi ń gbógun ti àjàkálẹ̀ àrùn yìí tàbí pé agbára àwọn tí ó jẹ́ pé ó ràn wọ́n lọ́wọ́ ó ká gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà wọ́n ní pé wá lẹ́ẹ̀kan náà ní gbogbo ẹ̀ bá rọra wọ̀ ṣìn bí ọbẹ̀ nù páànù wọ́n ní orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n gbìyànjú wọ́n ní ká mẹ́tàn ra wájẹ wípé ó ń lọ bíi mílíọ̀nù 10 egbòogi tí wọ́n ń lò láti fi gbógun ti àjàkálẹ̀ àrùn COVID-19 yìí tó jẹ́ pé wọ́n tún taari sí àwọn orílẹ̀-èdè tó dàbí ẹni pé agbára wọn ò ka ipa wọn ràn wọ́n nílò àdúró tí wọ́n ràn lọ́wọ́ ẹ wo wọ́n sọ̀rọ̀ ilẹ̀ mọ̀kún nínú ìwé ìròyìn láàárọ̀ tuntun ní o wọ́n ní ṣùgbọ́n ní agbára Ọlọ́run ọba gbogbo ẹ̀ náà tí ó bá fi di ọdún 2022 ohun tó ń jẹ́ làásìgbò COVID-19 tá a mọ̀ sí coronavirus yóò dohun àmúpìtàn ńlẹ̀ ìlágbọ́ Ọlọ́run tí ó sì tún ní gbérí mọ́ Jésù Olúwa wa o ẹ wo ojú ìwé kọkànlélógún ìwé ìròyìn Nigerian Tribune ìròyìn ń wà láàárọ̀ tuntun ní o fada what next. bùkátà Ọlọ́run o lójú ìwé kẹfà mọ̀ṣíwá ìwé ìròyìn Vanguard tó jáde lówùúrọ̀ tòní Adó Èkìtì mo gbà lọ́wọ́ níbi tí adájọ́ Abíọ́dún Adésọdún ìyẹn ti ilé ẹjọ́ gíga tó wà ní Adó Èkìtì ó mà ti tàrí àwọn mẹ́ta kan ó ní ẹ wo ìdájọ́ mi rè lónìí yìí ó ní ẹ̀sùn wọn rọ̀ títí tẹ̀mí yóò fi gbọ́ ní ara wọn látàrí pé kíni ẹ̀sùn ìwà ìdigunjalè àti ìpànìyàn tó fi kan àwọn mẹ́ta ọ̀hún orúkọ àwọn mẹ́ta náà ní Olúwọlé Edward ẹni ọdún mọ́kàndínláàádọ́ta bẹ́ẹ̀ ni Kọ́láwọlé Òjó ẹni ọdún kan ó dín ẹni ogójì ọdún ó dín ọdún kan bákan náà Kọ́láwọlé Tọ́pẹ́ ẹni ọmọ ogún ọdún ọ̀ni àwọn mẹ́ta wọ̀nyí ní ilé ẹjọ́ dájọ́ fún láàárọ̀ òde yìí ìyẹn jìbìtì ẹni tó jẹ́ adájọ́ Abíọ́dún Adésọdún yìí tí ó jókòó lórí àga ètò ìdájọ́ ìyẹn ní Adó Èkìtì láàárọ̀ òde yìí ló ti ní àwọn mẹ́ta yóò látàrí ẹ̀sùn àti àwọn ọjọ́ táwọn wò níwájú wọn yìí ẹ̀sùn wọn rọ̀ títí tẹ̀mí yóò fi bọ́ lára wọn Adésọdún ó sọ nínú ìdájọ́ rẹ̀ ó ní àwọn tó jẹ́ pé wọ́n fi ẹ̀sùn kọ̀tọ́ gbọ́ síwájú ọmọ yìí ní lẹ́yìn ìwádìí àti ìtọ́pinpin ó fún mi pé lóòótọ́ ni wọ́n jẹ̀bi ẹ̀sùn ọ̀hún lẹ́yìn tí wọ́n fi kàn wọ́n ó wá sọ náà rẹ̀ lọ́lọ́kùnjọ̀kan ó ní àkọ́kọ́ àwọn tó jẹ́ pé wọ́n hùwà tí kò tọ́ yìí wọ́n ní ẹ̀wọ̀n ọdún 5 láìsí bóyá wípé bóyá ẹnìkan ó ń gba owó ìtọrọ tàbí
bóyá wọn ò gba ìyọ̀ǹda wọn. bákan náà ẹni tó jẹ́ ní èyí tó jẹ́ ẹ̀kẹrin àti ẹlẹ́kẹfà nínú àwọn tó jẹ́ pé wọ́n mú wá yìí yẹn ẹnikẹ́rin ẹnìkarùn ẹnìkẹfà àwọn mẹ́ta yìí ni ó ṣe ìdájọ́ fún pé yá ẹ mú ọ lọ ẹ lọ sọ́wọ́rọ̀ sísẹ̀mù yóò fi bọ́ ní ara wọn. ẹni tó jẹ́ olùbániṣẹ́jọ́ fún aráàlú tó jẹ́ adarí ọ̀hún ìyẹn ọ̀gbẹ́ni Julius Ajibare ó sọ nígbà tó délé ẹjọ́ ó ní àwọn táwọn mú wájú yìí ó ní ọjọ́ 12 oṣù kẹrin ọdún 2017 àti ọjọ́ karùn-ún oṣù kejìlá ọdún 2017 ló ní àwọn tó mú wá yìí ìjọ yìí ìwà adigunjalè tí wọ́n wù wọ́n ní ó lékè kà kódà wọ́n ní lára tó jẹ́ pé wọ́n kọjú ìbọn sí ẹ̀yẹ ọ̀gbẹ́ni Wàsíù tó jẹ́ pé wọ́n gba owó tí rẹ̀ dín díẹ̀ ní mílíọ̀nù 2 náírà lọ́wọ́ rẹ̀ ní ojú ọ̀nà márosẹ̀ Erímọ̀ pé Ayédùn Èkìtì ó níbẹ̀ ni wọ́n ti wù aláàbí ọ̀hún. bákan náà ló mú lọ́kọ̀ọ̀kan èjèèjì ló ń ṣe láwẹ́láwẹ́ gbogbo bójẹ́ ṣiṣẹ́ aláàbí wọn gbẹ̀mí èèyàn dígunjalè kọjú ìbọn síyàn láti gbowó ní tìpáàtì kúkú lọ́rọ̀ ẹ wo nígbà tó déwájú adájọ́ lánàá ni ẹ jẹ́ bí ẹ̀sùn yìí ó ẹ̀mẹ́ta yìí tẹ́jọ́ ìṣẹ̀tún lékè ká yìí ẹ̀díjọ́ kọ́ lọ sọ yín rọ̀ títí tẹ̀mí yóò fi bọ́ lára yín ẹ fẹ́ rírò ìyẹ̀wò lẹ́kùnrẹ́rẹ́ ojú kẹfà ní kẹ́ lọ ìwé rẹ̀ Vanguard tó jáde lówùrọ̀ tòní. ọlẹ́bí àkànní o. bùkátà ọlọ́wọ́ o. ìlú àkódé gbìyànjú wa. àṣẹwà. ẹ wo mo ní alágbàdá mi tó lórí lójú. wà mí lórí. ìkọkànlélógún ìwé ìròyìn Nigerian Tribune tó wà níwájú mi náà ni mo ti mú ròyìn tẹ̀síwájú. ẹ wo ìròyìn ilẹ̀ òkèèrè ni mo fẹ́ sáré fẹ́ tèbà ní pápápá orílẹ̀-èdè Amẹ́ríkà ni mo mú nílé o. ọkùnrin kan pẹ̀lú orílẹ̀-èdè Amẹ́ríkà tó lórúkọ dáadáa tí gbogbo ènìyàn mọ̀ ó ti wà ní ipò adarí àti ipò ní àkọ́kọ́ ní orílẹ̀-èdè náà tó jẹ́ pé ó fi polẹ̀ fún ẹni tó ń bẹ níbẹ̀ lọ́wọ́ yìí President Donald Trump ni wọ́n ń pe orúkọ rẹ̀ ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà àná tó ṣẹ̀ṣẹ̀ kúrò ń bẹ ni o wọ́n ní pé lórí pé kí ohun gbogbo kó lè tẹ̀síwájú nípa àwọn nǹkan amáyédẹrùn lọ́lọ́kan òjọ̀kan wọ́n ní pé ó ń sa ipá rẹ̀ lọ́wọ́lọ́wọ́ gidigidi ní pàtàkì lọ lórí ẹ̀rọ ayélujára lórí àwọn yàrá ìkànsíra ẹni lọ́lọ́kan òjọ̀kan wọ́n ní wọ́n ti ń pinnu wọ́n gbèrò báyìí láti tún ṣe ìfilọ́lẹ̀ ìkànnì míì lórí ẹ̀rọ ayélujára tí wọ́n pè ní Truth Social gẹ́gẹ́ bí orúkọ tí wọ́n pè ó wọ́n ní Truth Social yìí ìrànlọ́wọ́ ńlá ní ó tún máa jẹ́ ní oríṣiríṣi ọ̀nà tó gbà wúlò fún àwọn ènìyàn láti máa ṣe àmúlò rẹ̀ lórí ìkànnì ayélujára tó jẹ́ pé gẹ́gẹ́ bí orúkọ Truth àti mọ̀ pé kò sí méjì tó kọjá òótọ́ tẹ́ fẹ́ sọ ń bẹ̀ wọ́n ní pé eléyìí yóò ti jẹ́ kí ọ̀rọ̀ nípa àwọn nǹkan ìgbàlódé ìgbàlódé kó tún lè rọrùn sí i àti pé yóò tún pa kún ọ̀rọ̀ nípa àkóyawọ́ orílẹ̀-èdè sí orílẹ̀-èdè ènìyàn sí ènìyàn ìlú sí ìlú àti láti lè mú ìgbé ayé rọrùn dé bá àwọn ènìyàn tí ó jẹ́ pé wọ́n máa ń ṣiṣẹ́ lórí ìkànnì ayélujára ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà àná ìyẹn alàgbà Donald Trump àwọn ni wọ́n ń gbìyànjú láti ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ ní kópẹ́kópẹ́ ẹ wo ojú ìwé 21 ìwé ìròyìn Nigerian Tribune tó jáde láàárọ̀ tòní ni o. ọpẹ́ pàtàkì lọ́wọ́ lọ́rọ̀ ọba Aláwùrábí ọba abániṣe olùdúbà ṣe tòun lọ́rọ̀ tòní ó tún ti wà lẹ́yìn tòní agbẹjọ́rò ó tún gbẹjọ́ wa rò lọ́rọ̀ tòní olùfinimọ̀nà àgbáyé ọ̀nà láwọn pépà tá a máa kà tá a tún fi lọ́rọ̀ tòní kábíyèsí ọlọ́run wọ lọ́pọ̀ wa tọ́ sí lówùrọ̀ yìí ìyìn wa tọ́ sí tí wọ́n máa gbọ́pẹ́ wa lórí wa lórí àwọn olólùfẹ́ ìkànnì náà gbọ́pẹ́ wa náà lórí gíwá ilé iṣẹ́ ìlú àgbẹ̀yìn wa ọlọ́wọ́ bọ́tìnì wa náà kọ́. àbí o alájà kẹ́mi gbọ́pẹ́ wa gbẹ̀yìn wa ìjáàbò àárọ̀ ìlékè. ó lékè kàkàbísẹ́ lọ ẹnìkan tó wá tún lo láwàní wọlé gbogbo ẹ̀. nana ambassador Yomi baba yopi man yopi daddy yopi grandpa akínadé nù. ọ̀rẹ́ títí wá dìgbà tá a máa lọ́rọ̀ fẹ́ àti pàdé májà gbàgbé ọjọ́ kẹfà oṣù kọkànlá ọdún yìí ní àṣekágbá okùn màmá bòkì olówe gbogbo apápátá la máa retí níbẹ̀. ẹ tí mo tá aṣọ wà ẹ dẹ̀ tí mo bẹ́ ṣe nọ́mbà tẹ́ máa kàn sí láti gbọ́ kúlẹ̀kúlẹ̀ bí gbogbo ẹ̀ ṣe máa lọ lẹ́sẹẹsẹ èjì. bákan náà ọjọ́ kẹtàlá oṣù kọkànlá kudos to God series 2 o ma wáyé ní ọgbà tùngbàǹbí náà ni bẹ́ẹ̀ ni àti anifásitì kó tó dayọ̀ gbogbo yín ọdún ní bùkátà Ọlọ́run sí ọmọ yẹn tó fẹ́ darí ètò ọ̀hún tí kì í ṣàìmọ̀ fún olóko yín nọ́mbà ẹ̀ gbogbo wa la mọ̀ já pé gbogbo ṣe máa lọ lọ́kọ̀ọ̀kan
èjèèjì bákan náà jẹ́ ká ṣe happy birthday sí alàgbà Fàsásí Olúṣọlá Lanlẹ́yìn adé orí ìyá Ìbàdàn tiwa nìkan tó gbà ó Fàsásí Olúṣọlá ọmọ Lanlẹ́yìn ẹ̀mìrì àṣepọ̀ pọ̀dún láyé adé orí ìyá Ìbàdàn. ìjọ tí wọ́n wá sí Tùngbà ìyá Ìbàdàn introduce wọn sí mi ó ní Fàlọ́ lélẹ́yìí ní Tùngbà tí wọ́n gbọ́ Fàlọ́ àbí sùúrù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìbáwọ̀ ní Fàlọ́ wá ṣe jẹ́ ọmọ Lanlẹ́yìn má dà sí pọ̀dún láyé àbíyọ̀ ní Tùngbà bí. Mr. Fàsásí Olúṣọlá Lanlẹ́yìn congratulations to you ọdún kan lókè ìgbè lágbára lọ́mọ. bẹ́ẹ̀ni títí wá dìgbà tá a máa lọ́rọ̀ fẹ́ láti pàdé Ọláyẹmí Àkàndé lórúkọ mi. ìṣọ́bà ẹlẹ́bẹ̀ẹ́ òdì bùkátà fágbẹ́ òkò kan tàjùbọ̀ òdì bùkátà fún ní àgbàdo tọ̀dọ̀mọ́ òdì bùkátà fẹ́ lẹ́kọ̀ọ́ ẹ má gbàgbé ọlọ́wọ́ bọ́ ti ń wa Kẹ́mi Ọ̀jẹ̀dì rántí gbogbo ayé mọ̀ sí Kẹ́mi Sport pẹ̀lú Sodiq Akínbólú ló ń jẹ́ kẹ́ máa rí wa wò nílé lóko lẹ́yìn òdì adúpẹ́ lọ́wọ́ lọ́hùn adúpẹ́ lọ́wọ́ aláṣẹ àtòlùdarí kan ní Tùngbà lẹ́ẹ̀kan sí Senior Ibrahim himself pẹ̀lú gbogbo ẹ̀yin callers lápapọ̀ ẹ ṣe adúpẹ́ gbogbo olólùfẹ́ wa lápapọ̀ adúpẹ́ gidi gan ìṣùnbẹ̀lẹ̀ gbé òdì bùkátà fágbẹ́ ògùn kan tàjùbọ̀ òdì bùkátà fún ní àgbàdo tọ̀dọ̀mọ́ òdì bùkátà fẹ́lẹ́kọ̀ ànímọ̀délé ayé báyìí òdì bùkátà ọlọ́run Ọlákìtàn Adégòkè lórúkọ títẹ̀ mí o ẹ ṣe tẹ́ǹtẹ́ ti sí wa